ìjọba kò rán òṣìṣẹ́ FRSC kankan láti lọ́ọ́ máa fi ipá mú mọ́tò lójú pópó. Major Salau tó dá FRSC sílẹ̀ ló sọ bẹ́ẹ̀. Beartrice Ekweremadu ìyàwó igbákejì ààrẹ ilé asòfin Nàìjíríà tẹ́lẹ̀ ó kúrò lẹ́wọ̀n nílẹ̀ Gẹ̀ẹ́sì padà sí Nàìjíríà. Ọkùnrin tó dáná sun ìyàwó rẹ̀ ṣàlàyé ìdí abájọ o. Ìjọba kò rán òṣìṣẹ́ FRSC kankan láti lọ́ọ́ máa fi ipá mú mọ́tò lójú pópó. Major Salau tó dá FRSC sílẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ní ọdún 1977 ni ọ̀gágun kan fi iṣẹ́ ológun sílẹ̀ láìpẹ́ ọjọ́ o. Èyí sì ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà àti ọ̀gá rẹ̀ lẹ́nu nítorí wọ́n rí nígbà náà gẹ́gẹ́ bí ẹni tó ní ọjọ́ ọ̀la rere lẹ́nu iṣẹ́ ológun nígbà náà. Major Rasaki Ọlálékan Alamu Salau ó fi iṣẹ́ ológun sílẹ̀ láti lé ààlà rẹ̀ nípa ààbò lójú pópó lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀, Major Salau wòye pé níbi ìdánilẹ́kọ̀ọ́ ológun tí òun lọ fún ní òkè òkun èlò ti kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ àmójútó ọkọ̀ lójú pópó. Èyí ló mú lọ bá gómìnà ológun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà, ọ̀gágun Jẹ́mibẹ̀wọ́n tó sì tẹ́wọ́ gba ìran tó ní náà ni wọ́n fi bẹ̀rẹ̀ àjọ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà o. Alàgbà Salau tó ṣàlàyé bí aráàlú ṣe sọ àjọ náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní road safety ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ di májámájá. Ó mà sọ pé òṣèlú ó mọ̀ ló mọ̀ mú kí wọ́n dáwọ́ rẹ̀ dúró nígbà náà kí ó tó di wípé ìjọba ológun lábẹ́ ọ̀gágun Babangida ó mà tó ránṣẹ́ pé òun láti tún bẹ̀rẹ̀ rẹ̀ fún ìjọba àpapọ̀ lọ́dún 1987. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìhùwàsí òṣìṣẹ́ FRSC láwọn ojú pópó káàkiri Nàìjíríà báyìí, Alàgbà Salau ṣàlàyé pé kò sí nínú ìwé òfin ìdásílẹ̀ àjọ náà pé kí wọ́n máa fi ipá mú àwọn ọkọ̀ dúró lójú pópó. Kò sí ìjọba kankan tí yóò rán ẹ̀ṣọ́ ojú pópó níṣẹ́ pé tí kò bá dúró wọ́n gbọ́dọ̀ fipá mú wọn o. Òun ni mímú nọ́mbà, òun ni ọ̀nà ọmọlúàbí tí òfin tó là kalẹ̀. Ọkùnrin tó dáná sun ìyàwó rẹ̀ ṣàlàyé ìdí abájọ o. Ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Nwanna ní abúlé Abagana ní ìpínlẹ̀ Anambra ó mà ti sọ ìdí tó fi dáná sí ìyàwó rẹ̀ Chioma lára o, tí obìnrin náà tó sì gba ibẹ̀ dágbére fáyé pódìgbà ó ṣe. Ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 21 oṣù kínní ọdún yìí tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ ní abúlé Abagana ní ìpínlẹ̀ Anambra. Èyí ọkùnrin náà wọ́n ló sọ pé òun mà kábàámọ̀ rẹ̀ báyìí pé òun mà hùwà náà. Ọ̀gbẹ́ni Nwanna tó wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá Anambra báyìí òun mà ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun mà wáyé lásìkò tóun àtìyàwó òun táwọn jọ níjà láàrin ara wọn. Ọ̀gbẹ́ni Nwanna ó wá sọ fáwọn ọlọ́pàá wípé nígbà táwọn méjèèjì ń jà òun ìyàwó òun ó mà ló mà lọ mú nǹkan láti fi ṣeun léṣe. Ó ní èyí ó mà ló mà jẹ́ kó ń da epo sí lára tí ó sì sáná sí lára pẹ̀lú. Nwanna ni òun gbìyànjú láti fi omi pa iná lára ìyàwó òun, àmọ́ iná náà ti jó Chioma púpọ̀. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá béèrè ohun tó fa ìjà láàrin Nwanna àti ìyàwó rẹ̀, ó ṣàlàyé pé Chioma ó máa ń kúrò nílé láì sọ ibi tó ń lọ fóun. Ó yẹ tó máa ń padà sílé nígbà tí ilẹ̀ bá ti ṣú o. Nígbà míì aago 11 sí 12 lálẹ́ òun ìyàwó máa ń padà wálé tó bá ti jáde lọ o. Nwanna ló ṣàlàyé bẹ́ẹ̀. Nwanna ni òun kò gbèrò láti pa Chioma torí òun nífẹ̀ẹ́ rẹ̀, kódà ó tọrọ àforíjì fún nǹkan tí ó ṣe o. Ọjọ́rú ọjọ́ 22 oṣù kínní òun ni Chioma padà kú nítorí iná tó jó lára púpọ̀. Kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Anambra Ifi Ibinabu ó mà sọ pé ìwádìí ti fi hàn pé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí kí ọkùnrin náà ti máa dúnkokò láti pa ìyàwó rẹ̀. Kọmíṣánná ni àwọn ọmọ rẹ̀ ṣàlàyé pé bàbá wọn ti fi ìgò lu màmá wọn lórí rì. Àwọn alábàágbé wọn náà àwọn náà ṣàlàyé pé ní gbogbo ìgbà ó ní àwọn tọkọtaya náà ó ní wọ́n máa ń jà o. Kọmíṣánná wa rọ àwọn lọ́kọláya náà láti fi ọgbọ́n ṣe o. Ó ló sàn kí èèyàn kúrò nínú ìgbéyàwó ju kí ẹ̀mí rẹ̀ kó bọ́ síbẹ̀ lọ o. Beartrice Ekweremadu ìyàwó igbákejì ààrẹ ilé asòfin Nàìjíríà tẹ́lẹ̀ ó kúrò lẹ́wọ̀n nílẹ̀ Gẹ̀ẹ́sì padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìyàwó igbákejì ààrẹ ilé asòfin àgbà Nàìjíríà tẹ́lẹ̀ Ike Ekweremadu ìyẹn arábìnrin Beartrice Ekweremadu ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ilé ẹjọ́ kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ló mọ̀ dá sẹ́nẹ́tọ̀ Ekweremadu ìyàwó rẹ̀ Beartrice àti dókítà Obinna Obete lórí ẹ̀sùn gbígbìmọ̀pọ̀ láti ta kíndìnrín èèyàn. Ẹ̀wọ̀n ọdún 4 àti oṣù 6 ó ní wọ́n fún arábìnrin Beartrice Ekweremadu
ẹ̀wọ̀n ọdún 9 ó ní wọ́n fún sẹ́nitọ̀ Ike Ekweremadu tí dókítà Obeta tó sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10. ìdùnnú àtijọ́ ó mà ló má gbòde o ní ìdílé wọn báyìí pẹ̀lú bí àwọn olólùfẹ́ gbajúgbajà olóṣèlú náà bí wọ́n ṣe ń dunnú fún ìtúsílẹ̀ ìyàwó rẹ̀. àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan gbé fídíò àwọn ìyálọ́jà kan jáde níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ní ìlú Enugu ẹkùn ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. wọ́n ní mọ̀lẹ́bí náà tí ò fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ ó mà sọ pé ọjọ́rú Wednesday òun ni arábìnrin náà òun ló ti wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. wọ́n ní kò tí ì ṣe ẹni tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìtúsílẹ̀ rẹ̀ nítorí pé lóṣù karùn-ún ọdún 2023 ó ní ilé ẹjọ́ rán lọ sí ẹ̀wọ̀n o. Àdúràgbà Olúwa Tóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.